tún dá padà wọ́n lọ ilé ẹ̀mọ́ wà yìí. Tó bá yẹ pé àárẹ̀ ti ṣe mùdírù Marka Abdullahi Adam. Tó bá yẹ pé Mr. Man Faruk bá máa ń bẹ̀ ọ̀rọ̀ àmì gbogbo láti ṣe lẹ́nu tó àyè. Wọ́n lọ mo tún wí fún ọlẹ́kẹta o tí mo bá máa ń pẹ̀ ẹ̀sẹ̀. Ìwọ lójú ẹ̀ tó rọ̀ mo jẹ́ ìsìn. Mo tún wí lẹ́kẹ̀ẹ́. Tó bá yẹ pé bẹ́ẹ̀ wá ní kí ni ọlọ́run kọ́ jẹ́ tèmi. Àmọ́ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀. Tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́hùn. Ìdí ẹ̀mọ́ wà yìí. Tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ń wó fún mi káàkiri gbogbo ayé pátápátá nígbà èmi ni mo máa ń bẹ̀. Èmi mo fẹ́ pa wọ́n. Èmi mo ṣàìdá fún wọn. Gbogbo dídáńdá ọlọ́run. Ọ̀rọ̀ rẹ̀ ni o. Ọ̀rọ̀ rẹ̀ ni. Tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbọ́. Tí ọba jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ni o. Mo fi Ramadana yìí àtàyè iṣẹ́ tá a ṣe bẹ́ẹ̀ àti wọ́n ṣe láyé bàbá wa ní àgbà tí mo bì ọ́. Tí ọba jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tí rọ́ọ̀pù mi ní gbangba àti kọ̀ọ̀kọ̀ nígbà mi mo fẹ́ pa mò ní gbogbo mi dáadáa. Wọ́n náà àti bínú rẹ̀ ọlọ́run kọ́ bẹ́ẹ̀ jẹ́ ti. Now, Yabarabade. Clarification. Yabarabade. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ fi ara balẹ̀. Kò sí ìkàdà àjírí láyé. Kí ló ṣẹlẹ̀? Kó tó di pé mufti dé. Bí iṣẹ́ mi tí mò ń ṣe dáwà ni mi máa bá jọ. Mo yàn kí sí ọlọ́wọ́ bá mi lọ. Àwọn àgbàdo àti àwọn kí sí ọlọ́wọ́ bá mi lọ. Àmọ́ gbà mufti dé. Tọ́lọ̀ ń lo bàbá wa ọba ìlú lọ́dà àti kó bá ti gbé rẹ̀. Àti ìgbìyànjú tí mo nírù mo wá pinnu rẹ̀ ní máa bẹ ọlọ́run. Sọ́ra ètò gbérí sí gbogbo tí ń ṣe tí bàbá yóò fi rí ibi àti fi àyè yìí tẹ̀ ní malẹ̀ ní ọlọ́run wọ́n jọ ṣẹlẹ̀ sí mi. Ìyẹn ló fa tí mo nírù bá ń lọ wá sí kékeré ní ẹ̀sẹ̀ ní lọ wá sí tẹ́lẹ̀. Náà sì ní ìjà bẹ̀rẹ̀ àti lọ wá sí. Náà òde àkọ́kọ́ tá a wà lọ bàbá sísè máa gbà lọ lọ́lọ́run yá gbàgbà fẹ́ wọ́n ti kó ká wọ́n lè fi ní ọ̀gbìn àwọn alẹ́ àjẹ̀bó onímọ̀sọ́ àti òǹkàndọ́ nígbà fẹ́ sọ̀rọ̀ yìí kéde àfa àwọn ní àyẹ̀wò olóyè ọ̀bà yìí ló ṣètò wọ́n parí ẹ̀ wọ́n fẹ́ lọ sí gbọ́kùnrin wọ́n parí ẹ̀ yọ̀ọ̀bà yìí. Ọlọ́pàá mi lẹ́nu rí tìrìtìrì mo kàlẹ́ ìgbà tó máa ń kí ní fínú ẹ gbogbo ẹ̀yọ́ owó tuntun bẹ́ẹ̀ ní fínú ọlọ́pàá rẹ̀ ṣe ní táwa wà lẹ́yìn fún náà ọba mú ẹ̀dá kan wọ́n wọ̀ ìgbà àyẹ̀wò ní máa kì í wá ìmọ̀lẹ́ àgbèrè rẹ̀ sí ètí mo sáfẹ́ ètí mo fẹ́ kọ́ sẹ́yìn ọlọ́run ti ṣẹlẹ̀ pé ọba látàrí tó wá gbọ́ ọba ní gbogbo ọjọ́ tí ó pàdé pẹ̀lú ọba tó dáa á pàdé pẹ̀lú ọlọ́run á ti pàdé sí Ádámù. Àwọn lè máa ń wá ọmọ àyírí wọn mú lọ sọ́dọ̀ àmúrá mọ́tà ti àfọ́ àmúrá ni wọ́n jòkó ibo ti rí ìtò ṣe wọ́n sẹ́ndì fídíò rẹ̀ síta náà. Ọlọ́wọ́ ìfẹ́ ni o ẹnìkan mọ̀ ọ̀rán wo ìfẹ́ wọn lòun ní o ìfẹ́ wọn lòun ní o wọ́n sì gbá bí wọ́n sì ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ìbẹ̀ lọ. À ń lọ àwọn wà ní ibi gbọ́dẹ̀ jẹ́ sí àmọ́ ìjọba mọ́tà yára yọ wọ́n sì àgọ́ fọ́ọ̀mà. Ìwọ́n mọ̀ ní ọ̀wá kékeré wà sí ibi ìrìn àfọwọ́ sí
mo lọ sí ìdáná mo ti wà ń bẹ̀ àwọn ọba ìmáàmù ti dé gẹ́gẹ́ bí àṣà lọ ni kí wọ́n bá ṣe wòlímà tán àwọn náà wọ́n sùn ìjọba ọba fẹ́ káwọn káwọn mọ́ bàbá yín sùn ẹ̀ pé méjì wòlímà lè máa jẹ́ yọ Thursday àbíjọ Wednesday kí ìjọ máa jẹ́ Thursday àbọ̀bá jẹ́ yọ Thursday kí wọ́n fi ẹ̀ka èsì Friday àbí Saturday wọ́n máa dàpọ̀ àwọn kò ní lọ́rùn àwọn máa ń gbogbo ojú lẹ́yìn pé wọ́n ṣe wòlímà tán wọ́n yọ̀ dà wọ́n pé àfáàjú sọ yìí bọ́ èmi tẹ̀ tó lọ́wọ́ mi tọ́ èyí tá a ṣe yìí náà kò sí tó ẹni náà fún kéwìn gbà lójú ìwé káàsì ní bọ̀ wọ́n àfáàwá ọ̀pọ̀ wọn bá ní yòókù wọ́n bá ti lọ ilé ìtumọ̀ mi ọ̀pọ̀ ẹ̀rọ ní ilé ìwé ìlú wọlé dáadáa kí àwọn èèyàn wọn rẹ́ ìwọ̀n ti gbogbo ẹ̀ wọ́n sì fi kó an bɛ tɔlɔ ngɔ ya program kan bi nga program kan wa èmi ni mo kọ́kọ́ sẹẹsì ẹ yí pé ọ̀rọ̀ yẹn repeat ààrẹ ìgbẹ́ni bá kí sẹẹsì yẹn gbogbo ara mi tutù tí a lọ pé yé kí lè lè wọ lọ bí àánú tí wọn fi tọ́ wa bá a ṣe bá àwọn bàbá yìí mo rí ní orí pé ìkàlẹ̀ ti àfáàsì mi. Kí mo fẹ́ ṣe wọ́n wo àwọn èèyàn lára ní ìwé ìṣe ìṣòro wọn dáṣẹ́ ẹ̀kọ́ ọ̀dájú lóhùn mo tún wọ wájú wọn dájú lóhùn kí ni àwọn. Wọ́n á ṣẹ́jú sí àfáà àbúkọ́lù ti dání kódà mo gbé máikrófóònù yẹn fún bàbá lọ́ọ́ ìṣèlú kọ́wá àwọn àgbà báyà tí a máa sọ̀rọ̀ bòdìrì bí ake bòdìrì tó fẹ́ táyì bá sọ̀rọ̀ yẹn ètò ti lágbára àbá ń sọ̀rọ̀ lọ wọ́n ti báyà ní ìjókòó ní wọ́n jókòó ti tó afárá àtàrí tó ti yẹra báyìí ó ti sùn ikọ́ náà sá làwọn mí ìta kò sí òhó di wọn àwọn sọ fún bàbá rọ̀ wọn tètè parí tó parí kánà lórí ọgbà mọ́ àwọn kan ní ká gbé wọn sórí màsí yà wọn yà wà fọ́tò àwọn kan ká pọ̀ àwọn ní ọlọ́wọ́ ní ẹ̀dúró lágbóolé ilé gbígbọ́ rẹ̀ bí wọ́n fọmọ sí nìyà obìnrin kan wá lọ bá tó gbogbo mọ́tò wà títì mọ́ wá bẹ́ẹ̀ dákùn tó lọ fún wa ní mọ́tò òun lọ́wọ́ fún wa mọ́tò ẹ̀dá àdìfáàsì wa ní àfi wọnú mọ́tò kí n tó lọ gbogbo àwọn aláàjì bàbá wa sọ ìmáà nìyàwó wọn bẹ̀rẹ̀ láti dé wọn lè kéde gbogbo ìjọba wọn là ń ṣe náà ní ìjáde àti kọlọ náà ní ìdá kù sí. bẹ́ẹ̀ ló ní ìṣe ronú jọ́lẹ̀ ní ronú bẹ́ẹ̀ lọ́ba ronú bẹ́ẹ̀ kò ní rọrùn àwọn èèyàn takété báwọn olùgbà fún un ní ìfàyàṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe jọ tọ́ wa. bẹ́ẹ̀ náà bá ṣe dé ara mi bẹ́ẹ̀ ń bọ́ màá gbé ní wàhálà rẹ̀ bọ́ tí kò wá lè ṣe lórí ìwé náà ní súnmọ́ wọn. bọ́ àwa gbé wa sí mọ́tò èmi mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ bí báyìí. afa abdulrasheed torí ọba fẹ́ sọ̀rọ̀ tán mákúrọ́ arúnà rasheed wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wà lẹ́gbẹ̀ẹ́ òsì afa wa abu wà lẹ́yìn baba sunan kùnìyàn wà lẹ́yìn baba wa professor bilimọ́sí wà wájú àti baba wa rọ̀ yusuf kaba tí ó yusuf lára àwọn àwọn tó gbogbo bí ọba yìí ní fi kún bẹ́ẹ̀ àyẹ̀mí já pé ọlọ́mọdé ọmọ àjọ ìfọ̀ fún ọ̀dọ́ ló dá wa kí mo lè ṣe ohun sáré bọ́fìlà mo bọ́ sọ́ọ̀kì wọn kí èsì ó lè máa wọnú ọpọlọ yẹn wọn á màsáàjì apá àtẹsẹ̀pọ̀ mo ní kí á lọ sí iná ọmọ màsáàjì tọrọ máa ń sọ fún wọn pé ẹ̀rọ òkèèrè bọ́ yìí ẹni àfẹ́lẹ́kù tẹ̀ bá kí ẹ gbé wọn lọ́bẹ̀ kọ́nà wọn ló là wá àbí wọn yọ spíkà àbí dókítà dẹ̀ yóò yẹ wá pé dókítà ṣe díẹ̀ ló ṣe pé kí ni ìlú stókè àkọ́nà wọn yà é. Alhamdulillah. Ọkọ àkùnjà lè ta dọ́kítọ̀ fẹ́ tọ́jú wọn. Àfọ̀dé máa ń wọ̀ ọ́ gbogbo wọn.